ọ̀rọ̀ ikàn balẹ̀ ọkàn balẹ̀ orò ìdílé ò ṣe má ṣe àfàṣà àti ṣe wálẹ̀ láì ṣe àṣebó la fẹ́ fi ṣàṣìṣe. báyìí là ń ṣe nílẹ̀ wa èèwọ̀ bòmí ni o. báyìí là ń ṣe nílẹ̀ wa èèwọ̀ bí kan ní. báyìí là ń ṣe báyìí là ń ṣe báyìí là ń ṣe nílẹ̀ wa èèwọ̀ bòmí ni o. báyìí là ń ṣe nílẹ̀ wa èèwọ̀ bí kan ní. èmi ṣó pẹ̀bílẹ̀ mo ti dé ọmọ lédi ẹ̀wà lóde àrà ọ̀tún rẹ̀ tuntun la gbédé ẹ̀wà ti ṣe wa lójọ wa lójú onídàáká gbàgbé àṣà wa alẹ́ má ríra mọ́ bó bá dọ̀la òyìnbó gbàgbé àṣà wọn kápọ́ ọmọ wa lẹ́kọ̀ọ́ káfẹ́ èdè kọ́ kó lè sọ kó lè ka kó tún lè kọ́ ànífẹ́ ṣe irú àfọ̀ òyìnbó èdè abínibí dòun àjírí àṣàṣà aláṣà di àṣà wa ẹni tí ò gbóyìnbó kò lè rí bójú oníṣẹ́ ọwọ́ wa ni kò mọṣẹ́ bó bá tújó lórí kò ní lè pàṣẹ àjàṣà ti ṣe nu kì í dẹ̀ ṣe o. báyìí là ń ṣe nílẹ̀ wa èèwọ̀ bòmí ni o. ojú ìlú ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. orúkọ tèmi ni Alhaji Chief Ismaila Idowu Ọ̀tẹ́bọlá olúọmọlú Èjìgbò àní Ijonland aláṣẹ Ismond and Son Nigeria Limited. ojú ìlú ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. iléeṣẹ́ Ismond and Son à ń ta property kábàáwọn talẹ̀ àwọn ọ̀tá ilé iṣẹ́ tá à ń ṣe nìyẹn any property tó bá ti jẹ́ mọ́ kó bá pé land matter àbáwọn ṣe àbáwọn ta àwọn ọ̀dẹ̀ jẹ́ gẹ́gẹ́ bí ìkan nínú ọmọ ilẹ̀ bíbí ìlú Àwórì tí a ṣe agent tá a jẹ́ ọmọ onílẹ̀ ní Fágbilẹ̀ ní Jẹ̀gùnwàì tá a jẹ́ pàtàkì ńbẹ̀ nínú ẹbí yẹn tá a jẹ́ ògbórí ìkànnà ẹbí Fágbilẹ̀ ọ̀pẹ́ bí yẹn. ojú ìlú ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. ohun tó ṣẹlẹ̀ ńbẹ̀ ni pé ẹ̀yin olóòtú ohun tẹ́ sọ yẹn ẹni náà ni pé ẹni tó bá fẹ́ dọ̀rọ̀ ló máa ń béèrè ọ̀rọ̀ bàbá tó bí mi lọ́mọ Àwórì parapọ̀ ní iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe iṣẹ́ àgbẹ̀ ní dáàdì mi ń ṣe àti ìyá mi náà ló jẹ́ Àwórì ọmọ bíbí ìlú Èjìgbò ìyá mi jẹ́ wọn lólú bí ìlú Ìjẹ̀bú tá a wà yìí tó jẹ́ Fágbilẹ̀ iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe iṣẹ́ rẹ̀ ló ń ṣe tó bí mi sí ni tó mo jogún bá ni tí mo kọ́ṣẹ́ lọ́wọ́ bàbá mi kọ́ṣẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n mi náà ohun tí bàbá mi àti ìyá mi àníṣẹ́ méjì tí ọbí wá sí ju oko àti iṣẹ́ àgbẹ̀ àti iṣẹ́ ilẹ̀ lọ. ojú ìlú ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. ó pọ̀ àmọ́ Yorùbá tí ń bá rántí ń bẹ̀ máa sọ kò sẹ́ni tó máa rìn ní ayé yìí tí orí òní mi kò sẹ́ni tó máa fẹ́ ga náà tí ojú òní ti rí tó bó ti ṣọmọṣẹ́ dáadáa rí ìjìbò dáadáa rí pé kí èmi náà fi gbogbo bá ṣe ń ṣe ṣe dáàdì mi ti kú sí going to 20 years now ìdọ̀lẹ́ ọ̀rẹ́ pé bàbá kú náà bàbá ló máa kú bó ti ṣọmọṣẹ́ dáadáa mo tẹ̀lé àwọn ẹ̀gbọ́n mi díẹ̀ láti fi mọ bí ọ ṣe máa ń bá kọ́sọ́mà sọ̀rọ̀ àti measurement tape pé báyìí ni ọjọ́ wọn half plot báyìí lọ́jọ́ wọn a plot báyìí lọ́jọ́ wọn acres torí wọ́n ní ẹni tí ìbá bá lábà òun ni bàbá bó ti ń ṣiṣẹ́ lẹ̀ láti ìlú Èjìgbò tó ti bí mi ní ọjọ́ tó bí bàbá mi àti ìjọba sọ́dọ̀ ìlú ìyá mi náà ni mo wà tó ń pè ní Ìjẹ̀bú Fágbilẹ̀ yìí tí a jẹ́ ọ̀kan nínú ẹ̀ mo dẹ̀ dé náà mo dé sọ́wọ́ brọ́dà mi tó jẹ́ ń pè ní Alhaji Ganiu mo bá wọn ṣiṣẹ́ dáadáa tí àwọn náà fi ọlá tí wọn ọlá Ọlọ́run ọlá tí wọn mílíọ̀nù tí kò dẹ̀ ní bàjẹ́ fún òun náà kò ní bàjẹ́ fáwọn náà àti àwọn ẹ̀gbọ́n mi bẹ́ẹ̀ bí Alhaji TJ Adéwálé Bàbá Bísọ́lá Alhaji bẹ́ẹ̀ lọ tí mo bá lé ní ìsìn àwọn náà dúpẹ́ pé ẹni tí a bá tò ó jẹ́ olóríire èèyàn ó jẹ́ èèyàn pàtàkì láwùjọ tí ká náà lé ní náà àwa náà fi orúkọ tiẹ̀ àfi jẹ́ èèyàn àwọn tó yẹ tó jẹ́ àwọn àbúrò wa náà ọdún ti mú náà àti tiwa náà lẹ́ni tí àwọn fi atẹ́tọ́ náà tó fi ń jẹ́ èèyàn wọ́n ní pé ilé máa bá olóríire ètò oríire náà máa kọ́ntínú ni mo dúpẹ́ bẹ́ẹ̀ pé báyà náà ti bọ́ lórí ètò àyè tí mo wà ilé nìyí náà ní ọjọ́ kìíní àná mo ti ń pé gómìnà yé tiẹ̀ sí mi bá ní ọ́fíìsì Ismond and Son nìyí àwọn ẹ̀gbọ́n mi ló wá mi ṣe àdúrà sí
láti gba gẹ̀dẹ̀ nǹkan àtàlẹ̀ fún èèyàn méjì àbí ẹ̀fẹ́ tó máa dé kó bá gbé èní omi báyìí mi kò ṣẹlẹ̀ lọ́fíìsì mi rí ní agbọ́lọ́ gẹ̀dẹ̀ kò ní ṣe ìta máa fi ṣiṣẹ́ lọ́hùn wọ̀. ojú ìlú ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. mo tó mórí mi wú ń bẹ̀ pé mo gbàdúrà lọ́wọ́ Ọlọ́run pé ẹbí Fagbilẹ̀ pé ọ̀pọ̀ ẹbí má bàjẹ́ o kó máa dá sí ni bí ayé bá ń jáyé kó tó máa jáyé náà lọ àti tí mo ti ń ṣọmọ nílẹ̀ ibi tó bí ìyá mi sí ó jẹ́ ibi kan pàtàkì tó dáa tó pé ẹbí tó dáa ni kò sí àníyàn lára nínú àníyàn lára ẹbí pàtàkì ni àyèmọ nǹkan kan náà tí Ọlọ́run ti ṣe fún wa lọ́pọ̀lọpọ̀ tí a ti gbé ṣe nínú ẹbí tí ó jẹ́ pé Ọlọ́run ti fi gbogbo àlàáfíà sínú iṣẹ́ tí a ń ṣe. ojú ìlú ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. ṣe elétò ó ń ṣẹlẹ̀ níbikíbi tí a máa ń gbọ́ káàkiri àmọ́ mo lérò pé àtìgbà tí àwa ti ń talẹ̀ ní Fagbilẹ̀ yìí nǹkan bẹ́ẹ̀ yẹn kò ṣẹlẹ̀ ṣe rí irúsọ̀lọ̀ ń sìn ìkọ̀tún sìn gbogbo ara lérò pé ilẹ̀ pọ̀ ń bẹ̀ mọ́ ká má sọ̀rọ̀ mi kò sílẹ̀ ń bẹ̀ mọ́ àmọ́ àwọn ọmọ ilé máa wá ń pé bá kọ́ wá ohun tó fẹ́ jẹ tó máa ń fa pé ọmọ ilé yẹn ọ̀dà ayé ìgbà àwọn bàbá ayé ìgbà kan nìyẹn kò alẹ́ òkú bá pé ayé táwọn ayé sìn ayé òdìdí ayé ọ̀làjú kò sẹ́ni tó fẹ́ borúkọ ẹ̀jẹ̀ nítorí owó tí a bá gbélé fún yàn a máa pè wá ń bí ilẹ̀ yìí o tó bá ra lọ́wọ́ wa tó bá ti nàgbà láti ṣe àkọ́kọ́ sí bó jẹ́ ìlétú corner piece ni kò tún àdá ti ṣe sórí ẹ̀ kò fi kẹ́ sọ̀fíà kó fi máàkì ojúlẹ̀ tí ẹlòmíín bá dé tó bá náà fẹ́ ra láti fi sọ̀fíà mú wọn láti fi corner piece ẹni báyìí yẹn nǹkan ti bẹ̀rẹ̀ sí wọn ilẹ̀ adẹ̀lóyè kó bá pé à ń ṣe bẹ́ẹ̀ láti gbà yẹn kò sí wàhálà pé báyà ọmọ nílẹ̀ ìtàlẹ̀ fún méjì tọ́lẹ̀ tó wá ní àárín alóòdẹ kó ṣẹlẹ̀ sí ìwà adẹ̀ ń ṣe ń lọ bí ṣe yẹ kó lọ tó sí wàhálà tó wàhálà láàrin wa. ojú ìlú ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. ẹ̀rọ tí ó wà láàrin agent pẹ̀lú àwọn ọmọ onílẹ̀ ti pé irú bí mi ṣe wà lọ́fíìsì mi yẹn sìn a lérò pé agent wà tẹ́ pé ọmọ ajáde lọ sí ọjà àwọn oníkárẹ́ǹtì o agent náà wọ́n ń ṣe o ibi báyìí o àwọn ń talẹ̀ ń bẹ̀ o ẹjọ́ àwọn ọmọ tó ń talẹ̀ ń bẹ̀ ẹjẹ́ kọ́ ọmọ mi lè kára lówó ilẹ̀ ń bẹ̀ báyá tí Ọlọ́run bá ṣe ní orí ọ̀fẹ́ láti kọ́ fẹ́ bá láìkí bẹ̀ láti ẹ̀rọ àwọn àǹsìn àlùbọ́sọ́jà ká máa ní à ń wá kọ́sùmù káàkiri yàtọ̀ wá pé ògo Ọlọ́run orúkọ Ọlọ́run tá à ń jẹ ọ̀hún eléjì fún wa ní ìfẹ́ yẹn jẹ́ wà láàrin àwa àti agent pẹ̀lú ọ̀rọ̀ ajá àti àwọn tí à ń gbé ìfowópamọ́ tá a jẹ́ ọmọ nílẹ̀ tí wọ́n ti mú yàn wá fún wa tí wọ́n tó bá ti rà láìkí ẹ̀ tí aṣọ òótọ́ pẹ̀lú wọn nǹkan gbogbo kan láyé òótọ́ ní kókó wọ́n ní bí bọ́nà bá dáa a lérò pé agent yẹn ó lè rìn ní iye gba tí wọ́n bá dẹ̀ múṣẹ́ wá tó bá jẹ́ ẹ̀tọ́ tí wọn à ń jẹ ojú mẹ́ran tó bá jẹ́ ẹ̀tọ́ tí wọn à fún wọn lẹ́kẹsẹ̀ tó fa ti àwa ìfẹ́ wà pàpọ̀ láàrin àwọn agent wa tí adẹ̀rẹ́ gbogbo àgbàlá ti ń ṣe kò sí jẹ́ láàrin wa tó bá gbé wọn agent mú yàn fún wa lẹ́nìí à fún wọn lẹ́ lọ́la alẹ́ ìgbà àwọn náà lẹ́nìí àwọn nígbà ọ́fíìsì bíi 8 years nísìn ìjókòó yìí náà kò lè wáyé mo dẹ̀ lẹ́gbẹ̀ẹ́ inú pẹ̀tẹ́ dé ẹlẹ́gbẹ́ ọ̀hún yẹn pò látàbí igi pẹ̀tẹ́ tọ́ tí mo tó pẹ̀tẹ́ ọlá bí a ṣe ń ṣe jẹ́ kí n jẹ ní ọ̀rọ̀ lẹ̀ adẹ̀ ń ṣe òtọ́ pẹ̀lú wọn dọ́kúmẹ́ǹtì wọn ó ń pé kò sí wàhálà kankan lórí ọ̀rọ̀ pé bá gbé ọ̀rọ̀ lẹ̀ kò sí wàhálà kankan lórí ẹ̀. ojú ìlú ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. irú yẹn ń ṣẹlẹ̀ níbikíbi àmọ́ láti gbà tí àwa Fagbilẹ̀ family àfi àyè gba nǹkan bẹ́ẹ̀ yẹn ní ọ̀dọ̀ tó wà ń báyìí torí pé kí ni pé tí ẹ̀ bá rẹ̀ lọ́dọ̀ wálé tó bá pọ́dún kan tó bá fẹ́ ṣiṣẹ́ lórí ẹ̀ a ní àwọn agent tí agbàsókò tó jẹ́ bí security fún gbogbo àwọn client wa ta ní bí customer wa tí ó ń bá wa mójútó àwọn tó bá tàbá gbé fún yàn tó bá débẹ̀ wọn ẹ jẹ́ kó wọn wo document ọwọ́ yìí tó bá jẹ̀ níhùn. ojú ìlú ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. ṣé irú kan bẹ́ẹ̀ yẹn ọ̀dọ̀ tó wá mi kò sí ojú tó wà fi wò ni pé ńlá yìí kọ́lọ́hún máa bà wọn mọ́ nílẹ̀ jẹ́ àwọn tí kọ̀ọ̀kan
anybody náà wá ohun tí ó fẹ́ jẹ ni àwọn náà fi ń ṣe business ni wọ́n fi mo lérò kó bá gbé n tó ń ṣe yẹn lójú tèmi kó bá gbé bóyá wọ́n fi ń ba àwọn ọmọ nílẹ̀ jẹ́ pé àwọn ọmọ nílẹ̀ wọn pé ilẹ̀ àwọn ọmọ nílẹ̀ yẹn wàhálà máa wà lórí ẹ̀ kankan tí ẹ bá wá bá wọn ní kọ́ńpì àwọn nílẹ̀ ilẹ̀ yẹn náà wọ́n wá ń rà lọ́wọ́ àwọn ọmọ nílẹ̀ ni tó ń tuta ni tẹ́ pé tọ́pátì ọ̀lẹ̀ ralẹ̀ níbi owó kékeré lọ́dọ̀ wa wọ́n máa fi pákéjì sí ẹgbẹ́ lẹ́tà náà àwọn ọmọ padà fún wọn yẹn náà ní dọ́kúmẹ́ǹtì tó máa fi báàkì fún àwọn tí tó ń mú wá àmọ́ àwọn èèyàn mo lérò wá gbé ojú olóyún dúdú ṣọ́ọ̀ mi yé yín sìn òun ló ń fà á irú nígbà kan irú ọ̀dọ̀ wa ń bà yín sìn àwọn kan wá tó ní àwọn kan promise kíní kan agent ìgbà tó fi tó fi rẹ̀ lọ́wọ́ wa ọ̀ sọ pé kíní kan náà fẹ́ máa fi ṣe lẹ́tà lọ gbé ìyẹ̀dé àwọn ògbà wọn láàyè fún yẹn àwọn láàyè fún yẹn o torí pé kí ni pé tó bá gba ọgbọ̀n láàyè ọmọ dá òkúta gbọ́ níta àwọn ọlọ́run tà ní ààrẹ fi kí yẹn ṣẹlẹ̀ ní agbègbè tiwa tó jẹ́ Fagbilẹ̀ family ní estate ọ̀dọ̀ wa mi báyìí àwọn àyè gbà yẹn tí ẹ bá ti múyàn wa tàbí gbélé fún yín ẹni tí tó bá fẹ́ ṣiṣẹ́ ń bẹ̀ ọgbọ́dọ̀ wa ẹgbẹ́rẹ́ mú wa bá wa pé inú ilẹ̀ báyìí tá gbé fún yín o ẹni báyìí ti rà ń bẹ̀ o àwọn yẹn ló máa jẹ́ ẹ̀kọ́ sọ́mọ àwọn tá a máa fún ní dọ́kúmẹ̀ntì àwọn òfàyè gbà wọn lọ́dọ̀ tó wá bíbá torí ikọ̀ bẹ́ẹ̀ yẹn ó ń fa ìfọ̀sẹ́yìn sáà ní ìlú torí àwọn afẹ́ kí àdúgbò wa kó develop la fẹ́ àfẹ́ tó máa lẹ̀ bí 10 acres ó máa dípé báyọ̀ ọjọ́ wájú sí àwọn ẹyọ́ tàyín sìn ní bí ọdún méjì sípàdà wà ní àwọn kidnappers wá tó ń gbé ẹ̀wọ̀n tó ń jíyàn gbé àtọ́jú pé ọdún gbé mẹ́rin tí ó ti wà ó wà ní gbó àfẹ́ gbó mọ́ láti ẹ̀dúgbò lọ́wọ́ àmọ̀lẹ̀ tó kó mẹ́ tó ṣèrànlọ́wọ́ lọ́wọ́ fún wa láti bá wa kílẹ̀ bọ́ọ̀lù gbogbo ẹ̀ tó bá wa kílẹ̀ gbogbo nǹkan bọ́ yẹn àdìgbà yẹn àrífà ìgbà wọn ní àdúgbò wa yẹn mọ́ ju pé kí ẹjọ́ fẹ́ plot kó ṣe kó kọ́lé ẹ̀ kí ni kó máa gbé bẹ̀ láfẹ́ àfẹ́ tó máa 3 acre àfẹ́ mọ́ àwọn ọmọ nílẹ̀ gan-an dẹ́rẹ̀ mistake yẹn tẹ́lẹ̀ àti ṣe rí sẹ́yìn tí àwọn pé ní tá à ń ṣe yẹn kò lọ́jọ́ ọ̀la ó máa fẹ́ ti wa tàbá yìí fún dọ́kúmẹ̀ntì wọn àti sọ pé pàgbé bẹ̀ àmọ́ àṣẹ àti stop ẹ̀ láti bí iye ẹgbàá ọdún sẹ́yìn alẹ́gbẹ́ kọ́ bẹ́yẹn kò ṣẹlẹ̀ lọ́dọ̀ wa ti ọ̀dọ̀ tí wàá nígbà àdẹ̀fẹ́ kàtàkùn tó fún àwọn tó ń ta tó bá wá sí níṣẹ́rin níjẹ̀gún nígbà kọ́ bèrè Fagbilẹ̀ ẹbí Fagbilẹ̀ a ní jẹ̀dún land tí táwọn náà ń tà tó jẹ́jẹ̀ níhùn alẹ́bí nǹkan wà nínú àwọn kọ́sọ́mà àkóńtà tó bá fẹ́ gbélẹ̀ fún wọn tó bá bá ní pé iye báyìí ni a fẹ́ talẹ̀ yìí o tí yóò bá ti ní gbogbo owó yẹn gan afúláǹfààní kó sọ áàfù ní owó yẹn kó fi ṣiṣẹ́ sórí ilẹ̀ yẹn kí ni ẹ̀kọ́ ẹ̀ balẹ̀ a máa ń ṣe gan ní ọ̀dọ̀ tó wá mí báyìí bọ́ọ̀lù wa ti jẹ́ nìyẹn lẹ́tù. ojú ìlú ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. ó ń ṣẹlẹ̀ níbikíbi lọ́tọ̀ àmọ́ ní agbègbè tiwa yìí tá à ń pè ní Fagbilẹ̀ a ní phase 1 a ní phase 2 a ní phase 3 lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò ṣẹlẹ̀ àwọn onẹ́kọ̀ àwọn ní anything acquisition torí tí ta bá ń bọ̀ láti àbí ta bá ń lọ sìn láti òkè afá bíríìjì tó mi dẹ́n wò yẹn olóla báńdìrì wa àwa àti àmú pẹ̀lú Fagbilẹ̀ omi olóla wa gbogbo àwọn méjèèjì yẹn a ò ní any acquisition fún ní ibẹ̀ ọ̀dọ̀ wa yẹn ibẹ̀ kan làwọn náà ń gbé àdàlẹ́ gbé ilẹ̀ tí kò bá jẹ́ níhùn ọmọ nílẹ̀ gan náà ọ̀ lè kọ́lé síbẹ̀ ìbẹ̀lẹ̀ àwọn náà ń gbé tí a ti ń ṣe ọlá ohun wa tó lóun ṣe fún wa orí ibẹ̀ náà ni àwọn àti àwọn àlejò wa tó tà lọ́wọ́ wa àjọ ń gbé pọ̀ ni èyí pé bá gbé àtàlẹ̀ fún wọn à ń gba bòmí lọ àjọ ń sùn bẹ̀ ni jẹ́ níhùn ni kò sí kan tó jẹ́ ní ti acquisition àwọn ohun tà ń bí báyìí. ojú ìlú ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. ohun tó ṣe ń bẹ̀ ni pé tí èèyàn bá rẹ̀ lọ́wọ́ ti wà irú àwọn tí tẹ̀bìlì lẹ́ẹ̀kan lẹ́tù pé àwọn tó ń tọ́ bá ní ilẹ̀ rẹpẹtẹ wọn lọ́nà sí ọ̀fun àwọn ògbà wọn ẹbí tiwọn ògbà wọn láyè mọ́ àwọn oníkọ bẹ́ẹ̀ yẹn kò ṣẹlẹ̀ lọ́ọ́ tiwa bí èèyàn bá ra ilẹ̀ tiwa tó bá ṣiṣẹ́ lórí ẹ̀ tó bá fẹ́ gbà sí ọ̀fun lórí a plot yẹ àbí 2 plot lọ́lágbára ni tó ti kọ́lé síbẹ̀ a ní láti support yẹ fún ní sign document yẹ fún pé nǹkan yìí ẹbí àwọn ìjọba sọ pé ṣé oṣù ọgbọ́n ẹbí yẹn ló fún wa níbẹ̀ ni a ní láti olùdókòjẹ́ lórí ẹbí wa ó máa sign pé ilẹ̀ yìí jẹ́ níhùn ni ẹ fún ní sí ọ̀fun rẹ̀ kò sí ọ̀dún ìjọba ní ọ̀dọ̀ tó wà mí bá. ojú ìlú ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. tiwa Ọlọ́run mi jẹ́ kí àwọn kọ́sọ́mọ̀ àwọn adájọ́ máa gbàdúgbò kí arínkàn tó jọ bẹ́ẹ̀ ọ̀dọ̀ tiwa kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwa ẹni tó bá tí a bá talẹ̀ fún yàn tàbí fún dọ́kúmẹ̀ntì ẹ̀ ó lẹ́tọ̀ọ́
láti ṣe ohun tó bá wù lórí ilẹ̀ ọlọ́run jẹ́ kí gbogbo wa máa kú ní kékeré tá bá dàgbà pé ọba kú bá náà pé a máa fàṣírí ilẹ̀ bó láṣírí ni àwọn òun ṣe ọmọ nílẹ̀ tó máa sọ pé ẹ má sìyàn síbẹ̀ yẹn o ọ̀rọ̀ nígbà pé báyìí wọ́n fi máa sin òkú síbẹ̀ àmọ́ nígbà tó bá tọ́nà ọlọ́mọdé pé tó nǹkan yìí ṣẹlẹ̀ agbọ́dọ̀ fi ilẹ̀ bó láṣírí ni àǹfààní wà fún pé dìbò lọ ti rà yẹn kò sí pé báyìí pé owó lọ́la ẹ má gbé ẹ má gbé òkú yẹn wá síbẹ̀ o àwọn òun ṣe bẹ́ẹ̀ ẹni tó bá ti ní nǹkan ẹ̀ àwọn ẹbí wa kọ́ tó máa ṣe ọkọ ni pé tí kò máa ṣẹlẹ̀ pé tó jẹ́ bí àgbàlagbà a máa ń support a máa ń dìde a máa ń dìde bí pé ẹni yìí tó kẹ́ ẹni tí a jọ ń gbé tó ti jára lé wa àjọ jẹ́ family kan náà ni a máa ń support wọn lẹ́gbẹ́ àwọn tó jẹ́ táìtì àwọn ẹni wọ́n máa ń dùgbẹ́ àwọn ọmọ nílẹ̀ àti pé táwọn ti ń gbọ́ ọmọ nílẹ̀ àwọn ọmọ nílẹ̀ fagbọ̀lẹ̀ yọ yàtọ̀ ayàtọ̀ ní gbogbo ìjẹgun mọ́ṣẹ́ ni ayàtọ̀ gbogbo àrígbà orí àwọn pé àwọn fagbọ̀lẹ̀ èèyàn ni wọ́n. ojú ìlú ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. èmi ò ń talẹ̀ nìkan gẹ́gẹ́ bí èmi Alhaji Ismaila Àtàndáde olùlọ́mọgbòlú Èjìgbò pátá àti John Land ọba mi kẹ́ ọba mi aláyélúwà torí tí a bá dàfin àyìnmọ́yé ẹ̀kọ́ tí èmi kò kọ́ rí tí mi ò gbọ́ rí bàtí bá dé tábà wà ní mítìnì àbí tí nǹkan wá ṣẹlẹ̀ ọba kábíyèsí wa ní kájókòó ká máa fi kọ́ ẹ̀kọ́ àyìnmọ́ ẹ̀kọ́ tí mi ò gbọ́ rí tẹ́lẹ̀ pé bá gbé mo máa ń gbọ́ dáadáa tẹ́lẹ̀ pé mo tó máa fi ń ṣẹ̀kọ́ fún gbogbo èèyàn níta ṣọ́rọ̀ mi yé yín sìn ìkọ́ bẹ́ẹ̀ yẹn kò fi bẹ́ẹ̀ èmi ò ń ṣe ẹnìkan tẹ́lẹ̀ bá gbé ó dùn sójú kan èmi ò ń ṣe tó bá náà ní ọbẹ̀ tàlẹ̀ kan ní ilé kan ní Ìkẹjà ń sìn mò ń lọ ni nígbà tí náà jẹ́ tìmí nígbà tí náà jẹ́ tìmí ìkọ́ bá bá mi kan lóòdù yìí náà bá wọn fẹ́ ta ilé kan fẹ́ ta ilé kan mò ń ṣe mi ò bẹ́sì lórí ilẹ̀ nìkan mo dẹ̀ wà ní tó dà kí àwọn àjì àwọn mo bá àwọn ìjọba ṣiṣẹ́ àwọn bí iṣẹ́ bí àjì mo jẹ̀ bọ́ síbẹ̀ ní ẹ̀dùjọ́ mẹ́ta yìí ni mo ti ń bá wọn ṣe mo ti ń rí èèyàn gẹ́gẹ́ bí orúkọ mi normal price tí àwọn ìjọba pè náà ni mo tender àmọ́ ètò èmi kan ní ìdíbẹ̀ ni pé mo ń ṣe fún Ọlọ́run mo fi ń wá orúkọ pé àsìkò tó wọn bá Ismail lọ nǹkan kan bẹ́ẹ̀ ó tún yàtọ̀ normal price tí àwọn ìjọba pè ní 1.350 lọ́pẹ́ náà ni mo pè fún anybody ìjọba àlàmà iṣẹ́ tí ìjọba bá close ń sìn mi ò ṣe mo stop ẹ̀ nìyẹn mi ò tún máa gbó lọ́wọ́ wọn mi kí máa wá ẹni pátápátá òun lọ́tàjì wọ́n wá rí pé àwọn ń tọ̀nù ẹ̀ àìmí òun ṣe oníye tí èrò tí gọ́fìmẹ̀ntì ń wá kábàdà sí lórí àbájá àti àstọ́pù ẹ̀ nìyẹn ó tún di yẹ́ mi ni mò ń ṣe ìyẹn lọ́pọ̀lọpọ̀ iṣẹ́ lòdì ni mò ń ṣe ìdẹ̀ṣẹ̀ jẹ́ ọmọ nílẹ̀ náà. ojú ìlú ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n mi náà Alhaji Gani ọkùnrin mẹ́ta ni ẹni tí ọlọ́run bọ́lọ̀ bá ti dáyàn láyé ìwà tí ènìyàn bá ń wù tẹ́tẹ̀lé ẹ̀ mo lóòrò pé ẹ̀yin náà wọ́n máa wù ìwà tí Alhaji Gani ọlọ́run bá mi lọ́rẹ̀ mí ẹ̀ ọlọ́run bá mi dá lágbà ọ̀gá ni ìwà tó wù lèmi náà ń wù èmi náà mo dé lálẹ̀ ẹ̀wọ̀n bí mo ṣe ń fẹ́lá ọlọ́run ọlá ẹ̀ ni mo dẹ̀ lérò pé èmi náà ti ní àwọn ọmọọṣẹ́ lẹ́yìn tí mo lè tọ́ka sí 2 mẹ́ta táwọn náà ti jẹ́ èèyàn bí tèmi tó ti jẹ́ èèyàn lọ́wọ́lọ́wọ́ àti tẹ́lẹ̀ kan bá rí wọn ẹni ọmọ nílẹ̀ lélẹ̀ ìkan wà nínú ẹ̀ bí àwọn pè ní Alhaji Azeez Itu àwọn èèyàn mi nìyẹn Alhaji Monsur Apata àwọn èèyàn mi nìyẹn àwọn àbúrò mi náà Elégìgbò àwọn èèyàn mi nìyẹn tó gbé tó ti gbé kan lè ṣe tẹ́ pé àwọn náà tí má dẹ̀ tó wáyé máa ń tó wáwọ̀ ẹ̀mí tẹ́bí yẹn tí bá dẹ̀ tó wáwọ̀ máa ń balẹ̀ pé mo náà mú fún ọmọ sílé tẹ́ pé àwọn náà ti wà ókè níwọ̀n bá tí èjì wọn tọ́nà ti kẹ́ wọn nípa ibi táwọn ti tẹ̀ láti ń tẹ́ bọ̀ táwọn ti wà láyé yìí mo dẹ̀ bọ́lá wọn pé àyè yìí náà kọ́ ló ń ṣe fún wọn náà. ojú ìlú ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. tí èèyàn bá ti sanwó lẹ̀ fún wa tó jẹ́ wà padà wá pé ẹjọ́ òun fẹ́ ṣiṣẹ́ o kí nìkan tí òun máa mú wa owó tí wà lọ láti 50,000 wọ́n lè fẹ́ ṣe bí wọ́n fẹ́ ṣe nǹkan wáyé fẹ́ ṣe rúfin àlùgbà 50 lọ́wọ́ ẹ̀. ṣùgbọ́n tí ẹnì bá ti wá mú owó ìwà
táwọn ẹlòmíín tún dé ṣe pé nǹkan báyìí náà máa ń ṣẹlẹ̀ kí ló gbèsè tẹ́yìn gbé. ohun tí àwọn ń ṣe ń lu àyè nǹkan bẹ́ẹ̀ yẹn ò níjà lọ́dọ̀ wa kò sí jà fún ọmọ nílẹ̀ àní jẹ́ǹtì ń bẹ̀ bí táwa ti rí pé wọ́n jà pé jẹ́ǹtì àbí chop card wà ń bẹ̀ òun ní pápá ẹbí méjì ń jà ọgbà jẹ́ǹtì sọkò àwọn ọ̀dọ́ tó wà ní jẹ́ǹtì lẹ́yìn nọ́mà àwa aláwa àdèmọ́mí tí a máa sanwó ẹbí yẹn sí ó dẹ̀ níjọ́ tó ọmọ bí ẹ̀ wá lọ gba owó tí wọ́n ní ilé náà tí ẹ bá lọ wà èmi láìkì kí ni kan pé ẹ bá lè lọ́wọ́ wa o kò ṣe òun nǹkan lè máa san ẹ̀yin máa sanwó receipt 50,000 owó valuation 50,000 bẹ́ẹ̀ ni ẹ bá bẹ̀bẹ̀ sí 50,000 fún méjèèjì àwọn àgbà bẹ́ẹ̀ lọ́wọ́ ẹni a ti gbọ́ tẹ́lẹ̀ bí fọ́kùn ló sanwó ìmọ̀ràn tí mo ní fún ọmọ nílẹ̀ ní Ìjẹ̀bú ni o Ìsọlọ̀ ni o ẹni ibi tó bá ti jẹ́ pé wá bí àwọn àwọ̀ pàtàkì ọmọ nílẹ̀ pé tí ká jọ kí wọ́n máa borúkọ ara wa jẹ́ tí èèyàn bá ra ẹ̀ lọ́wọ́ wa tó bá ti ṣẹ́ sórí ẹ̀ ká tó mọ̀ ọ́ tún lẹ́yìn ta ò bá ojú mu mo dẹ̀ lérò pé bá pé ní ọ̀dọ̀ tí wọ́n ń báyìí kò sí kan tó jọ bẹ́ẹ̀. ojú ìlú ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. ìmọ̀ràn tí mo fẹ́ gba àwọn tí wọ́n ń ra ilẹ̀ lọ́wọ́ àwọn agent tó ń pariwo káàkiri ní ọ̀dọ̀ tí wọ́n ń sìn ìmọ̀ràn tí wọ́n ń sìn àwọn ohun fúnyàn lágbo àwọn fúnyàn ní bag of cement 10 àwọn fúnyàn ní láìsí àpò àwọn ohun fúnyàn ní adìyẹ àwọn ohun ṣe ọmọ nílẹ̀ gbogbo àwọn nílẹ̀ àwọn ọgọlọmọ nílẹ̀ àwọn ṣe àwọn agent tó wà lọ́wọ́ wa tó wà tún lẹ́yìn ta àwọn ń talẹ̀ fún báyà wa ni tó bá tètè kó sanwó lẹ̀ kó ṣe lórí ilẹ̀ ni àwọn fúnyàn símẹ́ǹtì àwọn fúnyàn ní àgbò àwọn ohun ṣe lọ́dọ̀ tí wọ́n àwọn tó bá ẹni tó fẹ́ lágbo ó yẹ kó lọ pé inówó lẹ̀ ló ti gba àgbò inówó lẹ̀ ló ti gba símẹ́ǹtì àwọn ohun ṣe yẹn tó bá ṣẹ̀dá rẹ̀ fún wa pé ilẹ̀ yìí ó àpèlè fún ẹ ní 1 million sí ó ṣàlàyé fún wa pé ilẹ̀ yìí ó pọ̀ lọ́dọ̀ tó máa fi iṣẹ́ ń bẹ̀ àwọn òfin kéèyàn lọ́wọ́ wa kó má ṣe iṣẹ́ lórí ẹ̀ kò ń tẹ̀ wá nǹkan lọ́rùn àmọ́ ní tó bá rí bẹ̀ o lè sọ fún wa ní owó yẹn kó fi àfihàn bẹ̀rẹ̀ later after 1 year tí a bá tu ẹ̀ díẹ̀ wà fún wa lówó wa àwọn máa ń ṣe bẹ̀rẹ̀ tó wa àwọn àwọn òfin yẹn lágbo àwọn òfin yẹn ládìyẹ àdẹ̀fún yẹn ní bag cement 10 lọ́dẹ̀ àwọn ẹni tó ń ṣe yẹn ó yẹ kó mọ̀ kó náà pé arówó tóun lọ́tí ń fóun yẹn ìgbà tó wà lẹ̀ tẹ́lẹ̀ wọ̀ pé kó wá gba adìyẹ ó wà nígbà tó wà lẹ̀ tẹ́lẹ̀ kó wá gba adìyẹ àwọn oúnjẹ yẹn o ṣó yẹ yín sìn ó yẹ jẹ́ nìyẹn. ojú ìlú ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. ẹ ṣe elétò ibi tẹ́ ẹ sọ yẹn gbẹdẹgbẹdúlé yẹn ọ̀rọ̀ gidi ni èmi tẹ́ ẹ ń wò yìí ìṣẹ̀ṣe tó bí mi sí gangan ni mi ò fi ṣeré mo ní fánlé mo dẹ̀ lórí wa pé ní ìlú tiwa ní Èjìgbò a máa ń ṣe ọdún Ọ̀ṣun ń bẹ̀ ọdún ọmọ àgbò la máa ń ṣe lẹ́fífẹ́ráfẹ́ la máa ń ṣe a lè máa ń fojú kan ṣe ni a máa ń ṣe gbogbo àwọn tó wà ní òkèèrè ilẹ̀ ìlú òyìnbó Amẹ́ríkà London tó jọmọ ìlú Èjìgbò gbogbo wọn máa ń wálé a máa ń ṣọdún yẹn ní ìlú Èjìgbò láàfin ọba tí ìlú máa ń dùn gbogbo àwọn ọmọ mi gọta ti fi síta tí wọn mọ̀ pé nǹkan báyẹn gan ó ṣẹlẹ̀ nílùú wọn inú wọn máa ń dùn pé tí abánigbé àhánlọ́sílẹ̀ ọdún àbúrò tí ọdún wọn gbò inú wọn máa ń dùn láti wọ́gbà àwọn lọ́sí nílé ọdún láti lọ ṣe ìṣẹ̀ṣe ó jẹ́ ohun pàtàkì nínú ilẹ̀ Yorùbá fún gbogbo àwọn ọmọlẹ̀ Yorùbá pé ká máa gbárùkìtì ìṣẹ̀ṣe wa tó fi bí wa ká máa gbárùkìtì dáadáa lọ́pọ̀lọpọ̀ èmi jẹ́ gẹ́gẹ́ bí ẹnìkan èmi gẹ́gẹ́ bí ṣífù lọ́mọ Ìjìgbò mo jẹ́ gẹ́gẹ́ bí èèyàn gẹ́gẹ́ máa ń fi gbogbo ara ṣe tí mo lè gbogbo àwọn ẹbí mi náà nílùú wọn mọ̀ kí máa ń gbogbo ara ṣe. ojú ìlú ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. Tí ẹ bá fẹ́ lọ́wọ́ tiwa ní ọ̀rọ̀ tèmi ní aláṣẹ Spoon and Son a wà ní Ìsọlọ̀ road ní Madu bus stop number 1 ẹ bá débẹ̀ máa ti rí ọ́fíìsì Spoon and Son ibẹ̀ ni ọ́fíìsì wa wà tí a ti ń dá àwọn kọ́sọ́mà lóhùn tí ohun tàbí gbé ṣe mí báyìí tí ó dẹ̀ jẹ́ nǹkan tó jẹ́ nǹkan tó dáa tí bá nǹkan ayọ̀ wá sọ́dọ̀ wa a máa dá yín lóhùn a máa fún yín lápọ́nlé a máa respect wọn gẹ́gẹ́ bí èyí ṣe gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ní dáadáa pé tó bá dẹ̀ bá wá yẹn inú wọn máa dùn lọ fóònù nọ́mbà mi ní 08055347883
àti 080 88 84 2832. ojú ìlú ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. Fáṣọlá adúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n níṣẹ́ ni ọ̀dọ̀ wa ń bá ní Fágbilẹ̀ o. A kí gan tábà tún ní dúdú ẹ̀ sí gan a tún fẹ́ torí ọ̀dọ̀ títí ọ̀dọ̀ wa yìí igbó ní tẹ́lẹ̀ gbà tó dé ló bá wa tún ṣe tí gbogbo ẹ̀ wá ń di bó ṣe ń dùn yìí àmọ́ àrọ ọ̀làlọ́wọ́ wa tó wà níbẹ̀ sìn Sanwó-Olú gọ́fúnà Sanwó-Olú kó bá wa tún títí àdúgbò wa ṣe a ní ọ̀nà nínú ọ̀dọ̀ wa nígbà ń gbé ajẹ́ máa tọ́n ni a ní ìdìbò lọ́wọ́ wọn kọ́ ṣàánú wa kọ́ bá wa sí Fágbilẹ̀ nínú estate phase 3 kọ́ bá wa pé àná wọn bá owó tí ẹ ká fi jẹun là ń pe ra wa méjì mẹ́ta là fi ń já fìdí sọ́nà adẹ̀bẹ̀ wọn pé kọ́lọ́n jẹ́ kọ́lọ́n tí wa ní Fágbilẹ̀ ní phase 3 kọ́ bá wa ṣe ọ̀nà wa bí méjì sí mẹ́ta kọ́ dẹ̀ fún wa tó máa líkì sí ìta ẹjọ́ àbíjọba wa kọ́lọ́n tí wa nínú iṣẹ́ tó ń ṣe adẹ̀ kí wọn náà fún gbogbo tó ń ṣe náà kí wọn lọ́pọ̀lọpọ̀ pé Ọlọ́run máa fún wọn ṣe. ojú ìlú ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. èmi ni Alhaji Ismaila Idowu Chief Olúọmọ Fèjìbọlán àníjọ ọ̀kan ọmọ Fágbilẹ̀ pátápátá. Èkó ni mo wà tí mo ti ń ṣe ọ̀rọ̀ ajé mi ní Ìsọ̀lọ̀ Road níṣẹ́ ní bíbá tí a ti ń dún ọmọdé ẹ̀rọ gbogbo ẹ̀yin èèyàn mi olólùfẹ́ mi tí kẹ́ máa bá wa ra ilẹ̀ property tá à ń ta tilé tí a tẹ̀lé rò pé tí ẹ bá wa dòwò pọ̀ ẹ̀ mọ̀ sí dáadáa. Àṣà Yorùbá TV, ètò tó gbàṣà Yorùbá lárugẹ.